káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Tá a bá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ tí ìrẹ́pọ̀ àtàlàáfíà ti ń jọba, ilẹ̀ Yorùbá, ilẹ̀ Odùduwà, ilẹ̀ kú òórọ̀ òjíire, ó jẹ́ ọ̀kan pàtàkì nínú wọn. Ìjà ẹ̀sìn kì í ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ọmọ àlè Odùduwà ní jà fẹ́sìn. Àti mùsùlùmí òdodo, àtẹlẹ́sìn kan àbáláyé, àtàwọn àtẹ̀lé Jésù Kristi, gbogbo wọn ni wọ́n bára ṣe. Kò sógun kò sọ́tẹ̀, bí mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì bá wà lágbègbè ibì kan, bọ́ bá dàsìkò tó lóró ń ṣòro tẹ́lẹ̀gún bọ eégún. Gbogbo wa pátá la gbà pé ohun tó pé wọn ni wọ́n ń ṣe. Rúkèrúdò sí rárá. Ìpànìyàn ò ṣẹlẹ̀ nítorí ẹ̀sìn nílẹ̀ Yorùbá. Ẹ̀yà Yorùbá jáwọn ẹ̀yà tó yàtọ̀. Ọ̀rọ̀ kan ní lọ lọ́wọ́ lásìkò yìí nílẹ̀ Yorùbá tí mo fẹ́ dá sí. Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì, ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdè bí ẹni jẹ̀kọ́ yangan. Kò sí lára ìrònú mi lásìkò yìí rárá. N ò mọ̀ pé ó lè dohun tá ò mọ̀ gbà bí ẹni gbagbá ọtí. Nínú gbogbo ìpèníjà àti ìṣòro táwọn ọmọ ilẹ̀ yìí ń dojú kọ, wọ́n ní Sharia Law ló kù wá kù lásìkò yìí fáwọn mùsùlùmí wa gbogbo. Ebi ọ̀gàjà fọwọ́ mẹ́kẹ́ tí ń bẹ láàrin ìlú. Ẹgbọ́n sáwọn mùsùlùmí nìkan ló dojúkọ. Àìsíṣẹ́ ń bẹ nílẹ̀ yìí, a ò rí nǹkan kan wí. Àti jẹ àti mú le kokoko bí ojú ẹja. Ẹ̀rín pa mí títí ó tún ṣe mí láàánú. Lásìkò tí mínísítà orílẹ̀-èdè yìí àná, Barrister Adébáyọ̀ Ṣítù, tó jẹ́ wípé ìnira àti ìṣòro tá ń kojú lórílẹ̀-èdè yìí lónìí, púpọ̀ rẹ̀ àsìkò ìjọba wọn ló dé bá wa. Tó láwọn ìpínlẹ̀ tí wọ́n bá ti gba Sharia Law láàyè, káwọn mùsùlùmí ibẹ̀ ó mọ gbé wọn rìn jó ní kóòtù. Ó níṣe ni wọ́n ń tẹ ẹ̀tọ́ àwọn lójúmọ́lẹ̀, ó níṣe ni wọ́n kórìíra ẹ̀sìn ìsìláàmù. Gbogbo wàhálà tíjọba yín dá sílẹ̀ yìí, ẹ pé a mọ́ relé ẹjọ́. Gbogbo bí nǹkan ti le kokoko, ẹ pé ká gbalé ẹjọ́ lọ. Ọ̀rọ̀ Sharia Law ló jẹ yín lógún. Ibi tó yẹ ká ti bọ́gbọ́n, bá bá gọ̀ ń bẹ̀ á mọ́ dùn yàn púpọ̀. Àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì mélòó ní ìṣẹ̀sìn ọ̀hún bó ti tọ́ nínú ẹ̀yin adarí wa. Ẹ má mú jà ẹ̀sìn wálẹ̀ yìí, ẹ má ṣe dáná ọ̀tẹ̀ láàrin àwọn ẹlẹ́sìn wa gbogbo. Mo rò pé àlàáfíà ilẹ̀ Yorùbá ló yẹ kó jẹ wá lógún, àti bí lọ síwájú aláìlẹ́gbẹ́ ó ṣe dé bá wa. Gbogbo àwọn ìpínlẹ̀ tí wọ́n ti ń lo Sharia Law látẹ̀yìnwá, kí ni ìlọsíwájú tó ti dé bá wọn? Ṣé bí wọ́n ti gbé Sharia Law kalẹ̀ ní Saudi, ṣé bẹ́ẹ̀ la ṣe ń tẹ̀lé nílẹ̀ yìí? Mùsùlùmí mélòó lọ́jà darí wa nílẹ̀ yìí tó ṣe déédéé? Kìrìsìtẹ́nì mélòó lọ́jà darí wa tí ń ṣe ohun tó yẹ kó ṣe? Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lógun tó ń jà wá, Sharia Law kọ́ lọ́kàn. Gbogbo ẹ̀yin gómìnà nílẹ̀ Yorùbá pátápátá, gbogbo ẹ̀yin lọ́balọ́ba gbogbo, Sharia Law ò gbọ́dọ̀ dúró o. Níṣe loníbàárà ń bó lè bọ̀. Ẹ mọ́ domi àlàáfíà ilẹ̀ yìí rú. Kò sọ̀rọ̀ lọ́kọ-láya tàbí wà ọ̀daràn tí ò sí ilé ẹjọ́ fún nínú òfin ilẹ̀ wa. Àti kìrìsìtẹ́nì nílẹ̀ yìí àti mùsùlùmí àtẹlẹ́sìn kan àbáláyé, ẹ jẹ́ á kọ̀ fún wọn. Ẹ jẹ́ ká kọ́kọ́ pọwọ́pọ̀, ká pọgbọ́pọ̀, ká pàmọ̀pọ̀, ká fi gbógun ti ìṣẹ́ àtìyà tí ń dojúkọ wá nílẹ̀ yìí. Ká ṣe ohun tó yẹ ká ṣe, káyé ó lè dẹrùn gbẹdẹmukẹ fún gbogbo mùtúmùwà. President Bọ́lá Ahmed Tinubu, ẹ má dákẹ́ sọ̀rọ̀ yìí o. Ìdálù níṣèlú, bálàáfíà tí ń jọba nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹjẹ́ ó mọ́ jọba lọ. Ẹ mọ́ gbàgbé, ntáyé ń wí lásìkò ìbò tó gbé yín wọlé lọ́jọ́sí. Díẹ̀ ló kù kọ́rọ̀ ẹ̀sìn ó ṣàkóbá. Kó má di wípé orin àti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ńláwọ̀ èèyàn ó mọ kọ. Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì lèmi ń jẹ́. Ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdèpìtàn bí ẹni jẹ̀kọ́ yangan. Mr. Ìlérí Àṣẹ ló ń sọ wípé ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́. Àti kékeré ló yẹ ká ti pẹ̀ka àrókò. Torí tó bá dàgbà tán, a máa gbẹbọ lọ́wọ́ ẹni.